ọwọ́ ti tẹ kọ̀wíyù tó parọ́ lórí íńtánẹ́ẹ̀tì pé àwọn afẹ̀míṣòfò wọ ìpínlẹ̀ Ògùn. ọwọ́ ti tẹ kọ̀wíyù tó parọ́ lórí íńtánẹ́ẹ̀tì pé àwọn afẹ̀míṣòfò wọ ìpínlẹ̀ Ògùn. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti tẹ ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ kọ̀wíyù olóyèdè tó ń gbé ní agbègbè Sokoto Road, Àtàntà, látàrí ayédèrú fídíò kan tó gbé sórí ìtàkùn ayélujára pé àwọn afẹ̀míṣòfò wọ agbègbè náà. Wọ́n ní ohun tó ṣe yìí fa ìbẹ̀rù àti àìbalẹ̀ ọkàn fáwọn aráàlú tó sì jẹ́ pé kò ṣẹlẹ̀ rárá. Fọ́nrán fídíò kan tó ń lọ káàkiri láti ọjọ́ Àìkú Sunday tó kọjá fi hàn bí àwọn ọlọ́pàá ṣe bi Olóyèdé léèrè lórí fọ́nrán fídíò irọ́ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbọ́, afurasí ọ̀hún tí wọ́n sọ pé ránṣọrọsàn ní jẹ́wọ́ fáwọn ọlọ́pàá pé òun mọ̀ọ́mọ̀ ṣe fọ́nrán fídíò ìkọlù náà kí òun bá lè ní olùtẹ̀lé lórí ìtàkùn ayélujára. Gẹ́gẹ́ bó ṣe wí, mi ò lè kàwé tàbí kọ̀wé, mi ò lọ sí iléèwé rárá. Ọmọ tó ń kọ́ṣẹ́ lọ́dọ̀ mi ló kọ àtẹ̀jíṣẹ́ tó tẹ̀lé fọ́nrán fídíò náà. Ó ti di ẹ̀ẹ̀mejì tí mo ti ṣe irú fídíò yìí tí mo sì fi sórí ìtàkùn ayélujára ní ọjọ́ Ajé àti ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, DSP Olúṣèyí Babáṣèyí, fi ìdí fífi páńpẹ́ òfin gbé afurasí náà múlẹ̀. Ó sì sọ pé wọ́n ti gbé ọ̀rọ̀ náà lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá tó ń rí sí ìwà ọ̀daràn, ìyẹn State Criminal Investigation Department SCID. Babáṣèyí ní afurasí náà wà lọ́wọ́ àwọn SCID, ìwádìí sì ń tẹ̀síwájú.